èèyàn jáde láti sọ nǹkan burúkú nípa èèyàn á jẹ́ pé ìgbìlì fún Luke 6:26 woe unto you if every man speak well of you. tó bá jẹ́ pé nǹkan dáadáa náà tàn sọ pé. ẹ má send message bọ̀ ká lè gbọ́ ẹ jọ̀ọ́. tí ò bá sẹ́ni bọ̀dì tó ń jáde tó ń sọ pé is a fake man. tí ò bá sẹ́ni bọ̀dì tó ń sọ pé is a thief. tí ò bá sẹ́ni bọ̀dì tó ń sọ pé. yes Àgbàlá ló sọ̀rọ̀ yẹn. that means pé asán ni tá à ń ṣe. asán ni tá à ń ṣe. ìgbà táyé tó kí Jésù ìgbà tí wọ́n tó pè ní olè tán tó kàn mọ́gi ni wọ́n tó mọ bó ṣe ń lọ. ìgbà tán tó pè lólè tán tó pè lánàá kan tán tó sọ pé kẹ́ni wà lẹ́yìn ti pọ̀ jù. ìgbà tán tó kàn mọ́gi ìgbà yẹn náà tó mọ̀ pé no this is the saviour. àbẹ́ẹ̀dẹ̀ wàá rí Ọlọ́run dẹ̀ gbé ògbó ẹ̀ jáde. mo fẹ́ rọ̀ wá ẹ má bínú fún gbogbo instance tẹ́ gbà nítorí wa ẹ má bínú. ayọ̀ yín yóò máa pọ̀ sí ayọ̀ yín yóò máa pọ̀ sí ayọ̀ yín yóò máa pọ̀ sí ìdùnnú yín yóò máa pọ̀ sí ẹ ó máa rí àánú gbà ẹ má bínú ẹ má bínú. tá bá ṣe lé ìsigi tútù mélòó igi gbígbẹ Jésù ló sọ bẹ́ẹ̀ ó ní tá bá ṣe lé ìsigi tútù ìyẹn òun Jésù pé èmi dé mi bàbá yín tó bá ṣe báyìí sẹ́mi ẹ̀yin ó gbà tó ju bẹ́ẹ̀ lọ ó ti lójú wa máa rí tó ju bẹ́ẹ̀ lọ. ṣé ẹ rí wípé kò accept mistake yẹn. wọ́n sọ bẹ́ẹ̀ ju Jésù wọ́n sọ bẹ́ẹ̀ sí Jésù jù bẹ́ẹ̀ lọ fún gbogbo nǹkan sọ nípa ṣé gbogbo tó ọgbọ́n àbí tó o ṣe ó yàtọ̀ síra wọn o ohun tí wọn ayé tí wọ́n sọ bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ sí Jésù àbí wọ́n sọ bẹ́ẹ̀ àbí tó o ṣe. èmi expect yẹ kó jáde kó ṣe apology fún ọmọ kejì lè jáde kó dùn ẹ́ o ní n tó ṣe o wàláì Ọlọ́run ló kejì fún ẹni láti straight ìgbésí ayé because ebi ti ń retí irú ọjọ́ òní wípé a sì máa réyàn kan tó máa ní tí yóò máa ní gboyà tó máa cast. Ọlọ́run lòun ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe wípé kó ronúpìwàdà kó kó ẹ̀ṣẹ̀ ẹ̀ sílẹ̀ ó ronúpìwàdà ó sọ pé ká má bínú kẹ àwọn lọ́bàsì ẹ̀ lọ́ba dìbò àwọn lọ́bàsì ni kó má bínú ó apologize fún nǹkan tó ṣe lórí owó yẹn pé mo jẹ̀bi lórí owó yẹn o ẹ̀yin èèyàn mi ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run olúwa mi broke time gbà yẹn ni ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó sọ tán ẹ máa rí ó máa tọrọ owó o mo ń bọ̀. So, but we give glory to God. God is faithful yet. God is still faithful. Ọlọ́run sì jẹ́ olódodo, ó jẹ́ olódodo. Ẹ ò ní dààmú lórúkọ Jésù, ojú ò ní tì yín. In the name of Jesus. Ìránṣẹ́ Ọlọ́run yín Gabriel Demola Musa Àgbàlá Gabriel. Donate kọ́ donate ní. Ẹ̀yin tèmi ẹ ti gbọ́ gbogbo nǹkan tí Àgbàlá Gabriel tí yóò sọ o. Kí lẹ lérò sí gbogbo nǹkan tí Àgbàlá Gabriel sọ nípa voice note rẹ̀ tí ó líkì jáde? Kí lẹ lérò? Nǹkan tí ẹ bá lérò ẹ gbìyànjú láti tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ lórí rẹ̀ ká lè fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí rẹ̀. A kò ní rí jù báyìí lọ ire lójú gbogbo ọmọ rẹ̀ o tó ń di ọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dìgbà.